is one of the pros of pé kò fẹ́ an elderly man, and that is not a problem. Tọ́lọ́run bá dẹ̀ bẹ́ẹ̀ ṣe tí wọn náà kì í ṣe oníṣekúṣe tí ṣe pé gbogbo young guys ló ti dó tán wà á ní àlàáfíà pẹ̀lú àgbàlagbà sà. Bẹ́ẹ̀ ni. Another thing nípa àwọn àgbàlagbà yẹn ni pé wọ́n máa ń wà paranoid. They don't want to see you with any young guy. Gbogbo ọkùnrin àgbáyé ló lówú lára bẹ́ẹ̀ owó tàwọn elderly yẹn pọ̀ because there is this feeling of pé àwọn tí ń gbó àwọn tí ń dàgbà pé tó bá ń ráwọn young guys bá ń rí ẹ tán dẹ̀ rí wípé àwọn táwọn jágbàlagbà ló fẹ́ kán má lọ máa tó sí ẹ. Gbogbo ọkùnrin ló dẹ̀ lówú yẹn lára kódà kó fẹ́ young guy gan yóò padà dówú náà ìkan ìní kò gbúdọ̀ rí ọ pé ó wá ń sọ̀rọ̀ too much pẹ̀lú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ young guy ó máa mọ̀ pé òun níṣan ṣó kò sí nǹkan tó fẹ́ lọ ṣe pẹ̀lú àwọn other people bẹ́ẹ̀ tó bá jẹ́ àgbàlagbà máa ń wà paranoid tó bá jẹ́ sísí ọmọdé tó fẹ́ elderly àgbàlagbà àzọ ọkọ rẹ̀ mọ̀mọ́ rojọ́jú pẹ̀lú àwọn younger guys kí wá wà lórí kọ́ kó mọ bóyin kọ́kọ́ máa mẹ́rin tó ń bá sọ̀rọ̀ nínú ẹ̀mí wọn ó máa ní double effect in his heart ìwà tó ń wù yẹn máa ní effect ọkàn ẹ̀ lè kó máa breathe. So make sure that you are always beside him. Then ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ti dàgbà tí wọ́n lọ máa ń fẹ́ àwọn arúgbó obìnrin yìí wọn lówó lọ́wọ́ ni. Tí ọkùnrin bá ní owó ẹ̀ lọ́wọ́ kódà tó bá pé 70 ó máa fọ́mọ 25 tó bá ní owó ẹ̀ lọ́wọ́ gidi. Tó bá ní owó ẹ̀ lọ́wọ́ because o ò lè jẹ́ arúgbó kó lọ fẹ́ sisi kó má bọ̀. Yes. So if you are in your 30s as a girl, you are in your 30s ó wá lọ fẹ́ ọkùnrin tó náà jẹ́ 30 ó máa treat ẹni tó rá máa rí ẹni rí wípé òun ṣe ń favour ó ti darúgbó which is true. Ọmọ obìnrin 30 tó bá fi máa bímọ kan bí méjì ó máa dàbí ìyára pàtà ni bí ìjẹ́ ẹ̀ ló máa ṣe padà rí lẹ́gbẹ̀ẹ́ at the end of the day. Torí thank you for the rose. Akinwamide, thank you for the rose. Thank you so much. God bless you. So if you are blessed and you are successful as a lady, look for a more successful man to marry. Then apart from that, make sure you take care of yourself. Jẹ́ kó jẹ́ arúgbó tó mọ̀ wípé orí jájẹ kò ń ṣe dandan kó lówó bí Dangote o, but make sure wípé 3 square meal is not your problem. Because another thing nípa pípé kọ́mọdé obìnrin máa dó arúgbó ọkùnrin ni wípé o máa gbó ni tó o bá tọ́jú ara ẹ wàá gbó. And the reason tó fi máa gbó jẹ́ kí n sọ fún ẹ sórí at old age tó bá ti di wípé ọkùnrin ti ń gòkè 50 60 70 yẹn àtọ̀ wọn sperm wọn tó máa produce ó máa reduce ní quantity ìṣe quality o the quality of sperm ó depend lórí nǹkan tọkùnrin bá jẹ and ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbà tí wọ́n máa ń fẹ́ sisi wọ́n máa ń ní owó gan so wọ́n máa ń jẹ quality sperm wọn náà máa pọ̀ but the quantity ó máa dínkù. Ọkùnrin tí sperm ẹ̀ bá máa ń kún síbí tẹ́lẹ̀ tó bá ti di pé ó ti ń wọ 60 70 80 sperm ẹ̀ lè má ju half síbí lọ. That is a direct reduction in the quantity of àwọn components of sperm. Àwọn melatonin, àwọn zinc, àwọn potassium, àwọn creatinine, àwọn fructose, àwọn magnesium. So gbogbo àwọn components tó máa mú kára dán yẹn kò lè pọ̀ tó ti young man. For example, zinc ló máa help ara láti produce protein. So now, zinc tó yẹ kó jẹ́ pé bóyá bí 0.2 mil tó wá lọ jẹ́ 0.1. Wàá rí wípé tí supplement tó ń jẹ tí ò bá máa pọ̀ in order to complement the little one tí bàbá yẹn tó rí nínú components àtọ̀ ẹ̀ it will look as if as pé o ti ẹ̀ gba protein kankan sára because sperm is proteinous. But the amount of protein tí wọ́n ń rí látàrí wípé ọkùnrin tó ń bá ṣe ó ti dàgbà that amount of protein is smaller. So that means your body produces less protein. Bẹ̀yìn kan tí àìkí fi ń mọ̀ lára àwọn ọmọbìnrin kéékèèké tí wọ́n máa ń fẹ́ àwọn bàbá àgbà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbà yẹn máa ń lówó. So wọ́n rówó tún ra ṣe, they eat good food, they rub good cream, they look beautiful, the man will pamper them, sleep with them, do sex and all of that. So kò ní hàn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ bàbá akúṣẹ̀ ló lọ rè fẹ́, bí bàbá yẹn bá ṣe ń yọ̀ǹgì sí ìwọ ló máa gbó. The reason tí bàbá fi máa young àwọn bàbá àgbà yẹn wọ́n máa feel younger ni wípé the level tí wọ́n ní láti dé nínú pé wọ́n dó obìnrin wọn bóbìnrin ṣe level tán ní láti dé ìwọ gẹ́gẹ́ bí ọmọdé o ní strength láti gbé wọn dé level yẹn but level tí wọ́n need láti dé gẹ́gẹ́ bí obìnrin àwọn ò ní strength láti mú wọn wá síbẹ̀.
So all the hormones tó máa wà lára ẹ̀ tó máa rage yẹn, it can make you look wrinkle. Tó bá jẹ́ pé ẹ ti jọ dàgbà pọ̀ ni kò bá má sí wàhálà, because as much as the libido obìnrin ti já wálẹ̀, tọkùnrin náà ti já wálẹ̀. But in a situation that the obìnrin is still very young than the ọkùnrin, that's why I say take care of yourself, take supplement, eat good food, and make sure you give that man peace of mind. Tó bá dẹ̀ ti mọ̀ pé ò ní faithful sí má fẹ́, then tó bá mọ̀ pé ó fẹ́ lọ fẹ́ bàbá àgbàlagbà, tó bá jẹ́ pé ó níyàwó àbí ìyàwó ẹ̀ ti lọ, tètè lọ ṣe ìwádìí, ṣéyàn kan tó níwà ni, torí tó bá lọ fárúgbó tó tún délé ẹ̀ tó máa treat ẹ̀ ìyà méjì lójókù gbẹ́ ẹ̀. Tó bá fẹ́ bàbá àgbà, you are wearing double cap for the man. Cap méjì ló ń wọ̀. Àkọ́kọ́, you are wearing the cap of a wife and you are wearing the cap of a caregiver. Wàá fún ní care, because at the end of the day tó bá jẹ́ bàbá tí wà ẹ̀ ọ̀dá tí ọmọ hùwà burúkú, ara máa padà máa kan ẹni pé because àlẹ́ àwọn tán ti gbádùn oko ẹ̀ nígbà tó wà ń Ṣàngó Òde wọn sí bẹ́ẹ̀ fún mọ́ sìn. Àwọn tán ti gbádùn oko ọkùnrin normal àwọn tán gbádùn oko ẹ̀ nígbà tó wà ní kékeré, àwọn ló yẹ kán wá mọ́ ṣe caregiver fún nígbà tó bá dàgbà nísìn. But unfortunately, they are not there for him. Tó yé wa. But unfortunately, those ones are not there for him. Our tower, lórí TikTok, please let us power tap. Unfortunately, they are not there for him. So, tó bá yá, ó máa padà lead sí kanra fún ẹni. Because àwò wípé tó àwọn tán kúkú ti gbádùn oko ẹ̀ ńgbà tó ti wà ń Ṣàngó Òde yẹn náà, àwọn náà ló yẹ kán wá wà ń bẹ̀ fún nísìn ní táìmù tó nídìí care. Ṣọ́rọ̀ mi yé wa. Mi mọ̀ nǹkan tó ń ṣe TikTok yìí báyìí. TikTok, if we can hear me, please let's type yes. Tá bá ń gbọ́ mi lórí TikTok, ẹja type yes. Torí mo rí wípé the thing is frozen. If we can hear me on TikTok, type yes. Ṣáà ní reconnect by. This is the reason why I don't want to use this device for TikTok. Ẹ̀yin Facebook mò ń bọ̀, please let us like and love. Let's like, love and share. Let's like, love and share lórí Facebook. Ẹ má jẹ́ mo máa ṣẹ̀ṣẹ̀ lọ try láti share sí main page mi ni. Welcome back on TikTok. Please let us power tap and reconnect. Let us power tap and reconnect. So I was saying that make sure you find out about his character. Torí tó bá lọ fẹ́ arúgbó tí wà rẹ̀ ò tún wá dáa, ìyà méjì lójókù gbẹ́ rẹ̀ o. Double cap ló máa wọ̀. You'll be wearing the cap of a caregiver and you'll be wearing the cap of a wife. So a time will come tó bá tún wá jẹ́ni tí ò tún níwà wàá padà kanra mọ́ gbẹ̀yìn ni, because wàá máa wò wípé tó àwọn tán kúkú ti kọ́kọ́ gbádùn oko ẹ̀ nígbà tó ti wà ń Ṣàngó Òde, àwọn yẹn wọn sí bẹ̀ fún nígbà tó darúgbó. Ẹni tó bá gbádùn oko ọkùnrin nígbà tó kọ́ ẹ̀ náà rò, òun ló yẹ kó wà ń bẹ̀ fún nígbà arúgbó. TikTok, you are welcome back. Please let's power tap. Let's power tap and let's share this live. Àti fẹ́ close to 200 lẹ́ẹ̀kan kó tó di pé network yẹn disturb wa. Mi fẹ́ lo device yìí fún TikTok, but there is a logistic that happen. So ẹ jọ̀ọ́ a ti padà wá sórí TikTok, ẹ jẹ́ máa like, love, ẹ jẹ́ ká máa power tap. Let's power tap. Fún àwọn tá bá jẹ́ first timer, ẹ jẹ́ power tap báyìí lórí TikTok. And as we power tap, please let us gift me. So because tó bá fẹ́ àgbàlagbà, àwọn àìsàn àgbà bí àwọn varicocele disease, bí àwọn pyronide, bí àwọn èwo ni wọ́n mú wọ̀nyí, loss of psychogenic erection, gbogbo yẹn ló ti máa lọ. So tó bá mọ target àárọ̀ láti jẹ́ pé kẹ́ mọ dóra yín gan, okó ẹ̀ lè mọ ṣe bí ẹ fẹ́ dìde lọ́sàn. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé bó ṣe wù kán darúgbó tó gan, wọ́n sì máa ní strength even at old age. Yes. So ẹni tó ń sọ sí comment section lẹ́ẹ̀kan pé ṣèbí obìnrin yóò mọ̀ ṣètà, bó o bá fẹ́ young guy bí ó bá ṣètà yóò ṣètà. I always enjoy every of your program. God will increase. Amen. Ṣọ́rọ̀ mi yé ń báhùn. Ẹ já power tap lórí TikTok kẹ́sì jẹ́ ká gift me. Please let's gift me. So as a lady, if you are blessed, if God has blessed you, you have a goal
you have a vision, you have a purpose to achieve. The main thing that keep two people together is purpose. If purpose hold you together, you will be together. Tó bá jẹ́ a woman of purpose, a woman of substance, nígbà míì Ọlọ́run máa ń fún obìnrin ní grace tó ju ọjọ́ orí ẹ̀ lọ. Ọlọ́run máa ń fún obìnrin ní oore ọ̀fẹ́ tó ju ọjọ́ orí ẹ̀ lọ. Tó bá lọ gbé oore ọ̀fẹ́ rẹ yẹn sábẹ́ ọkùnrin kan tó máa ṣe lára ẹ, honestly Ọlọ́run jẹ́ kó gbérí. Bẹ́ẹ̀ tó bá jẹ́ a man who is elderly, who is successful, kò sí nǹkan tó fẹ́ make tí ò make rí, kó make 10 billion, òun gan ti make tó jù bẹ́ẹ̀ lọ. Kò ní ṣe lára ẹ̀, kò ní envy ẹ̀, ó ti láwọn ọmọ tán ti ṣoríire bíi tiẹ̀, ọkẹ́ á balẹ̀ láti grow nírú ilé irú bàbá yẹn. Ju young guy kan tó wù kọ́ lásán tí ó lo gbéraga, tí ó kàn rọra jòkó pé o busy, tí ó ní orí òun fín. Ó lè ní nítorí ó ti lówó ni. Irọ́ sì ni ìlara ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán ṣoríire tán make sense lónìí tọ́lọ́nkẹ́ táwọn ọkùnrin sọ pé wọ́n ń gbéraga. Àwọn obìnrin yẹn ò gbéraga náà, kì í ṣe pé àwọn obìnrin yẹn ṣẹ̀ wọ́n náà. Ìlara àwọn obìnrin yẹn náà ń ṣe. TikTok á ti pọ̀ sí lórí TikTok. Please ẹ jọ̀ọ́ ẹ já power tap. Let us power tap and let us gift me. My gifters are not here yet. I'm finding it hard to reach my gift account. Owó fúnná need you mean your gift account, like have you purchased the gift? Ṣé ti recharge ni? Tẹ́ bá ti recharge ẹgbẹ́ gift náà lẹ ti máa rí, ẹ kàn máa tap ẹ ní níye number of times tẹ́ bá fẹ́ run ẹ. Ẹ jọ̀ọ́ ẹ já run gift fún mi lórí TikTok. Ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn? Tó bá jẹ́ obìnrin tó wà successful, mọ́ lọ rèé fẹ́ ọkùnrin tí orí ẹ̀ ti táyé ẹ̀rún. Kò sẹ́ni kankan tó lè mọ iye olóríire jo lóríire lọ. Official Max, thank you for the rose. Gbogbo ẹni tó bá jẹ́ olóríire láyé yìí ló lè mọ iye olóríire. Tó bá jẹ́ olóríire gẹ́gẹ́ bí obìnrin, tó bá lọ fẹ́ ọkùnrin tí ń rámù ńlẹ̀, tí ò fi gbogbo ara rí jájẹ, tí ò fi gbogbo ara rí ṣe, ó máa padà fògo ẹ yílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ó máa ń ní level kan tọ́lọ̀ máa gbé obìnrin dé. Not every man can stand her. Ẹ wo late Mrs. Osinachi, woman tó kọrin eku emé yẹn. Ẹ wo bọ́kọ ẹ̀ ṣe bá yé ẹ̀jẹ̀. Mo béèrè wò. Ṣé tó bá jẹ́ olóríire ọkùnrin kan ló náà fẹ́? Bó bá ṣe ń ṣoríire yóò fẹ́ kí wọ́n náà ṣoríire. Ìwúrí ni oríire rẹ̀ ó máa jẹ́ fún ọkùnrin tó nǹkan ti ṣoríire. So fún gbogbo àwọn tán ní ẹ tẹ̀rí owó ni ẹ gbàgbé. Ta ní wọ́wọ́ olówó kiri tí ò ní jókòó kó nǹkan wọ́wọ́ tiẹ̀ níbi táyé lajú dé yìí. Ìfọ̀kànbalẹ̀ has become our reality. Ìfọ̀kànbalẹ̀ has become our reality. So tó bá jẹ́ obìnrin tó wà in your 20s, tí ọkùnrin tó ń wá in his 40s àbí in his late 30s, má sọ pé ó ti jù ẹ lọ. Ẹni tó máa tọ́jú ẹ nìyẹn. So láwọn young guys 22, 23 tán gbá bọ́ọ̀lù kiri àdúgbò, wọ́n á dó ẹ̀jẹ̀, wọ́n á sá lọ ni. At the end of the day, nígbà tán bá ready láti marry a very younger person, tán gba bí 10 years lọ́wọ́ ẹ̀ náà máa padà sáré lọ fún lóyún, tán sáré lọ dáná. Kọ́tà tó náà máa padà jáwọ́ sí. Yàtọ̀ fẹ́ tẹ́ ti jọ ń bọ̀ láti ilẹ̀, mi ò sì rí bíbọ̀ tẹ́ jọ ń bọ̀ náà tẹ́ lọ fọ́ ẹra yín on time. Then apart from gbogbo àwọn nǹkan yìí, àwọn elderly men, they don't waste time. Because ìyàwó náà fẹ́ wọn fẹ́ girlfriend. Ìyàwó náà fẹ́ kì í ṣòbò náà wá. Pàápàá jùlọ èyí tó bá níwà nú wọn, tí ìwẹ̀ ẹ̀dẹ̀ da, tó dẹ̀ máa ní àlàáfíà nú ilé rẹ̀, tó máa appreciate the little effort yẹ. So it's also one of the reasons why younger women desire this thing. Ojú. Thank you for the roses. Owó fúnná. God bless you. So especially if you are blessed, and you are successful as a lady, má lọ rèé fẹ́ nìkan tí ò ní bíárìn. Owó fúnná, thank you for the roses. God bless you. Tí ò ní bíárìn. Ngbà bá bí ṣe lọ wà lórí kọ́ọ̀lù ńjọ́ kan ni ó lè láwọn àlè ẹ̀ náà ń pè ọ́ tó sì yànlè. Bí ó ṣe lọ nǹkan mọ́ lẹ́sẹ̀ nù, irọ́ sì ni oríire rẹ ní intimidate ẹ̀. Success is only intimidated by your success. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń fẹ̀sùn burúkú kan àwọn obìnrin gan, kì í ṣe pé àwọn obìnrin sí hàn lọ́tọ̀, àwọn obìnrin wọn sí hàn. So please look before you leap. Tí ọkùnrin àgbàlagbà béèrè kí ló dé tí ìyàwó ẹ̀ fi lọ. You are talking sense and reality. Kí ló dé tí ìyàwó ẹ̀ fi lọ? Ṣé ìyàwó ẹ̀ ti lọ ni? Kí ló dé tí ìyàwó ẹ̀ fi lọ? Ṣé èso ló lù ìyàwó yẹn tó fi lọ? What happened? Ẹ ṣèwádìí. Young guy gan mí gan burú.
ó burú jésù kọ́ lọ rèé fẹ́ àgbàlagbà gan tó ní tó according to this man's question yìí pé ẹgbẹ́ bàbá rẹ̀ gan yìí gan kọ́ ọ fẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ ìtàn ní ẹgbẹ́ bàbá wọn náà mọ́ fẹ́ you better young guy mi mò ń sọ fún yín ẹjọ́ dàgbà pọ̀ ọlọ́run lọ́mọ ẹni tí ó dàgbà bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́mọ ẹni tí ó dàgbà nínú fámìlì tí wọ́n lò lórí ẹbí 105 years tó wà láyé tọmọ kékeré ó sì kú jọ ọlọ́mọjà fọjọ́ ọlọ́jọ́ ọlọ́mọjà so pọ̀ ọ̀sán gan ṣùgbọ́n di fáǹtì pẹ́ nìkan dàgbà ẹnìkan yọ̀ǹgì ìyẹn ìṣe criteria pé kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú so ìfọ̀kànbalẹ̀ ní kókó tó bá jẹ́ ọ̀dọ̀ àgbàlagbà lóbìnrin ti lálàáfíà ó máa ara ẹ̀ máa balẹ̀ lọ́dọ̀ àgbàlagbà yẹn jọ̀dọ̀ young guy lọ bẹ́ẹ̀ ni. So just like I have said, take care of yourself so that you will not look old. Money because his sperm will not be as much as it is. Kò dẹ̀ mí pé kò count. Bí bàbá 100 tó bá súnmọ́ ọmọ tó wà fertile ọmọ 18 years tó wà very fertile, the ọmọ will get pregnant. It's only the one that will nourish and make your body shine. Ìlà sọ pé eat good food in order to complement yourself. So àwọn old men àwọn bàbá arúgbó tán lọ ń fẹ́ ya arúgbó wọn lò lọ́ni wọn ní owó ni tó bá